kínní yìí èso ọgbọ́dọ̀ jẹ́ lérè bẹ́ẹ̀ yẹn bá ní kínní Al-Qur'ani yìí tó bá ní Sàtánì tó bá lóun wọ́n jẹ́ lérè ẹ̀rí ẹnìkan mú Kùránì ọwọ́ ya ọmọ Al-Qur'ani ọwọ́ ya báyìí ọwọ́ àti Kùránì lòun ya yìí nǹkan kan ò sí ẹ̀hún mo ní nǹkan ti sí ọ kò gbọ́dọ̀ bímọ tí ó di èèyàn láyé má láyé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ yẹn bá mú báyìí kù tó bá ya ayé rẹ̀ bàjẹ́ nu ọ̀fà ayé rẹ̀ yá nu. ìjọba ní Muhammad ọkọ lẹ́tà sí ọba Kaisar ayé bẹ̀ kọ́ ni ọkọ lẹ́tà sí nígbà wa kọ lẹ́tà sí lẹ́tà lásán ó ń sọ ọlọ́run kọ lẹ́tà pẹ̀lú ọwọ́ ara rẹ̀ bẹ̀kátì yẹ́dì ọkọ lẹ́tà sí nígbà ọkọ lẹ́tà sí tán ọba Kaisar wa ka lẹ́tà nàbì pé aslimu taslam yu'tika Allahu ajraka marratayn ó ní ṣe ìsìlámù kó lè bá a la ọlọ́wọ́ fún ọ lẹ́sùn àrẹ́lẹ́ méjì ọwọ́ awu lẹ́tà ọwọ́ sentọ́sì ọwọ́ ya lẹ́tà náà ẹ̀bọ̀ ya lẹ́tà ọwọ́ dàsẹ́ ni obìnrin ọ̀hún ọwọ́ kó wàlájà kó fún sí ọlọ́run ẹ̀bọ̀ dọ́dọ̀ anabi ní kí ló ṣe ọlọ́ fa lẹ́tà ya anabi ní mazaka Allahu mulkahu anabi látò ní ọlá rẹ ti ya kò tún lọ́lámá ọlọ́lámá sẹ́ gbúrú ẹ̀ máa ń sìn gbogbo ọtọ́ ń bá Al-Qur'ani ṣeré àbí ọtọ́ ń fi láyé kù ṣeré ìwé mímọ́ ni wọ́n pè wọ́n ìwé kí ni mo pè ìwé mímọ́ òun ni wọ́n pè wọ́n ọjọ́ àkáǹtì oògùn ọjọ́ ra wọn àkáǹtì oògùn ló lè ya tí nǹkan kan ò ní sí ọ ò ní ya Kùránì káyé rẹ ọmọ bàjẹ́ Al-Qur'ani yìí àwọn ọlọ́run sọ ọ́ kalẹ̀ ni àmọ́ inú àwẹ̀ la wà yìí à ń gbé àwẹ̀ bá a bá fi Al-Qur'ani tá a bá mú Al-Qur'ani yìí tá a bá fi súnmọ́ ọlọ́run ní gbogbo ọjọ́ àdúrà gbà àmọ́ lásìkò tá à ń gba àwẹ̀ ọ̀ranyàn lọ́wọ́ bí a bá bá Al-Qur'ani súnmọ́ ọlọ́run yóò sáré dọ́dọ̀ ọlọ́run yóò yára yóò ju atẹ́gùn lọ yára jù yóò wá jù lọ Al-Qur'ani ọlọ́run fi pọ́n àwẹ̀ nínú èrò àwọn èèyàn àti tí a máa sọ ní pé nínú àwẹ̀ iná Al-Qur'ani sọ̀kalẹ̀ ayé bẹ́ẹ̀ ká máa fi ana inú àwẹ̀ ni Al-Qur'ani sọ̀kalẹ̀ síbẹ̀ kọ́ ni àmọ́ kì í ṣe inú àwẹ̀ lọ́sọ̀ bàbá wa imam Al-Qur'ani sọ̀kalẹ̀ inú àwẹ̀ o ti bá ẹni tí wọ́n bá challenge mi kó múra mo ní ti fi pàdé ẹ̀ inú àwẹ̀ kọ́ níjọba Al-Qur'ani sọ̀kalẹ̀ àwẹ̀ kọ́ àwẹ̀ àwọn ẹ̀wọ̀n ni Ọlọ́run sọ̀kalẹ̀ inú àwẹ̀ kò sọ̀kalẹ̀ inú àwẹ̀ rárá àmọ́ bọ́ ọba kà nínú àwẹ̀ tọ́ ọba kà nínú àwẹ̀ yóò tètè ráyè dọ́dọ̀ Ọlọ́run ju ọjọ́ lásán lọ àmọ́ kì í ṣe nínú àwẹ̀ lọ́sọ̀kalẹ̀ bá dẹ́ Muhammad èyí ò pákéjì èyí ò pẹ̀lú ògùn Ọlọ́run lọ́jọ́ sátidé ẹ̀ ń lọ sí Ìjẹ̀bú Òde tí n bá kú mbẹ̀ ẹ̀ darí sí Ìkẹ́dẹ́ tí n bá kú mbẹ̀ ọba tí Sunday ẹ̀ darí sí kù inú ọ̀kan nínú mẹ́tẹ̀ẹ̀ta èyí wà á yẹn nàní àmọ́ kó tó dìgbà náà àmọ́ abẹ́sẹ̀ tiẹ̀ náà ṣe wọn ìzúnlẹ̀ jẹ́ àjọ náà yẹn wọn. Ibi Kùránì inú ẹ̀kọ́ ló sọ̀kalẹ̀. Ibi Al-Qur'ani inú ẹ̀kọ́ ló sọ̀kalẹ̀. Fatiwa tuntun ọdún tó lọ kàfàrà lára. Al-Qur'ani ọdún náà yí ibi Kùránì. Al-Qur'ani ṣe ní kí ìṣèlú àwẹ̀ ló sọ̀kalẹ̀. Al-Qur'ani ló sọ̀kalẹ̀ nínú àwẹ̀ o. Ayyakumullah. Bọ́lọ́hún nínú àwẹ̀ kọ́ ló sọ̀kalẹ̀ o. Ìwọ́n bá wá lẹ́sẹ̀ lẹ́nu mi pàtàkì máa wọ. Kò lè wọ́nú ẹ̀. Àbí kí n ṣẹ̀ṣẹ̀ ṣàlàyé ẹ̀ kókó yé é padà ṣàlàyé yìí o. àmọ́ Al-Qur'ani òun lọ sọ Ajiza àwọn ti dà bó ti dà yìí. Alhamdulillah. Qur'ani náà lọ sọ Alhaji Wafil Gani dà bó ti dà òun lọ sọ èmi náà dà bí mo ti dà gbogbo àwọn àlùfáà yìí Al-Qur'ani ló jẹ́ ẹ máa dábẹ́ ẹ ti ń da bí ọba ságbára kínní yìí lára yín òun kálukú ọmọ tó kọjú wọn sọ níjọ́ wọn bí níjọ́ wọn bí mi ó kọjú wọn sọ mí náà ní màá jẹ òní atáyéso òní kun ọmọ babalágége kí ló sọ mí dọ́mọ babalágége Al-Qur'ani Masha Allah. kí ló sọ babalágége dẹni gbogbo ayé Al-Qur'ani ẹni ọba wa dì ma òun nana hablullahil matin òun ló kún Ọlọ́run tó yí tó kún kankan ò yí tó òkè ní ọba wa dì ma Al-Qur'ani tọ́lọ̀ ń bá ní ó lè dì má ìwé yìí ètè bẹ́ẹ̀nù rẹ̀ kéwù ni wọ́n yẹ kọ́ ayé bẹ́ẹ̀ kọ́ ni kéwù ni wọ́n yẹ kọ́ ti bẹ́ẹ̀nù rẹ̀ èdè Lárúbáwá ni èdè náà àwọn tó wá ní èdè àwọn tó ní èdè Lárúbáwá tọ́jà pé àwọn ní èdè wọn ìjọ tí Al-Qur'ani sọ̀kalẹ̀ tó sọ̀kalẹ̀ àwọn Kùrẹ́ṣì wọn lédè àwọn Mákà èdè yẹn kò sẹ́ni ọgbọ́ tó wọn níjọ́ ọlọ́run wá sọ Kùránì kalẹ̀ ọwọ́ sọ kalẹ̀ léde wọn mo fẹ́ kẹ́ ẹ mọ bí Al-Qur'ani ti tó ni o múlùdísù ni wọ́n ń pè nínú kàtàyùzù ẹ̀ níjọ́ Kùránì wá sọ kalẹ̀ ọlọ́run wá ní wa nàbí bá ń sọ fún wọn olédè wọn mi sọ kalẹ̀
àmọ́ tòun tí bó ti jéde wọn oní kí wọ́n sọ ọ̀rọ̀ kó fi èdè wọn àní sọ ọ̀rọ̀ tí ó dàbí ọ̀rọ̀ tálùkùránì sọ gbogbo wọn sọ ọ̀rọ̀ wọn kú ọ̀rọ̀ wọn ju ọ̀rọ̀ wọn kọjọ́ tálùkùránì. àwọn àgbà wọn lè bá ànábì wípé kí ni èébédè wa ni èdè ọlọ́run àni wọn sọ fún wọn oní kí wọ́n mú súrà ẹ̀yọ̀ kan wá àbí kí wọ́n mú súrà mẹ́wàá wá tọ́jọ́ alùkùránì ń rí wá ọlọ́ni ọ̀dà oníkún ọ̀rọ̀ ara wọn lọ́wọ́ àwọn tó tún mọ èdè pòfẹ́sọ̀ nù wọn dókítà nù wọn àwọn lárúbáwá oko táwọn tún má jìnlẹ̀ ó ní wọ́n sọ wọn ò rí rú ẹ̀ gbogbo èdè lárúbáwá lájọta lárúbáwá ti ń bẹ tọ́ba yẹ kí wọ́n bá rí rú èdè nìní tí wọ́n bá lè sọ bọ́lọ̀ ti sọ yìí wọn ò bá sáwọn ní Al-Qur'ani àmọ́ bó ti wà yìí kò sí àsáwọ̀ kankan bẹ̀ dédé bọ́lọ̀ ti sọ ọ̀rọ̀ rẹ̀ iná lọ́wọ́ àbí ẹnìkan àwa ní dìímà káyé rẹ̀ ọmọ dáa gbogbo ọjọ́ jẹ́ nsáré fún ọ wọ́n tó jẹ́ mùsùlùmí gbogbo ọjọ́ tọrọ ọba fẹ́ dàrú àbórí nǹkan kan tó gbà wọlé rù ọwọ́ lè ra kùránì tuntun yàtọ̀ séyìí tó ń lò nílé ọwọ́ amú ọwọ́ sàlùwàlá má yẹn náfìlà ọwọ́ gbé àlùkùránì ń sáàrin erí báyìí mo fún ọ ni ọwọ́ gbé sáàrin erí báyìí tọ́ba gbé sáàrin erí bẹ́ẹ̀ ọwọ́ sọ fún Ọlọ́run pé gbogbo bí tó ti dákọ̀ kẹ́nu tíra yìí yọ sọ sí mi lérí nísìnyí gbogbo bi tó o ti dákọ̀ ìyà bá ń gbé kúrò lára tèmi kọ́ sọ sírí àwọn ọ̀tá mi wá tó ọ̀rọ̀ mi báyìí bí mo ti fẹ́ ni bọ́ba wá sí ibẹ̀ tán ọwá síbi tí Ọlọ́run bá ní kọ́wọ́ rẹ̀ ọba bí mo ti sì yí ọwá síbẹ̀ tọ́ba wá síbẹ̀ wá ka Suratul Fatiha méje péré Sábò Àmàzání ka Suratul Fatiha méje ọba wá kà ọwá pàdé padà wá lè fi ṣe sàrà sí masalasi egbe sí masalasi tí ń kírun wallahi summa billahi alladhi la ilaha illa huwa ọjọ́ náà ló ti rí i pé pèsè ayé rẹ̀ sì tẹ̀ tó. Inna hadha al-Qur'ana yahdi lillati hiya aqwam wa yubashshiru al-mu'minina alladhina ya'maluna as-salihati anna lahum ajran kabira. wọ́n parí wá sí. ọ̀ya gbogbo ẹni